ṣe mọ̀ táwọn olóṣèlú mọ̀ọ́mọ̀ ṣe ni pé wọ́n mọ̀ pé tẹ́ bá ti jágbọ́n wọn ta ti já ọgbọ́n wọn tí o mọ ẹ̀tọ́ ẹ̀ o to understand gbogbo nǹkan tí à ń sọ yẹn o máa ní òpin. Now Istanbul airport lélẹ̀ ṣorí bó ṣe gùn lọ mo ti fi fídíò nígbà tí plane yẹn fẹ́ land mo ti fi wọ̀n wá ẹ to understand the meeting point of the world òun ni wọ́n pe Istanbul airport yìí kí ló mean by that different countries around the world wọ́n máa gbà bíbà kọjá ẹni tó ń lọ sí Saudi Arabia ẹni tó ń lọ sí Africa ẹni tó ń lọ sí Europe ẹni tó ń lọ sí Australia tó ń lọ sí New Zealand àbọ̀rọ̀ wọn yẹn nísìn ìyẹn ló ṣe pé ní the meeting point of the world. Now tàbá wọn sọ pé a fẹ́ gba country tiwa náà kí ni nǹkan tá à ń try láti sọ because a mọ̀ pé ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nǹkan tó yẹ kí a máa jẹ magical journey start here ṣẹ́rí Istanbul airport wifi tí mò ń lò free ni mo ní láti sanwó fún mo ń bọ̀ the wifi tí mo connect pẹ̀lú it is free wifi ṣẹ́rí ó ti sọ pé mo wà connected pẹ̀lú ẹ̀ free ni. Now how do we get out of Nigeria òun ni pé kí wọ́n tí à ń sọ fún kó lè sọ fẹ́ lòmíì ẹ má máa ní yẹn wọ́n ì tí gbọ́ àwọn tó ì tí gbọ́ yẹn wọ́n deliberate ni wọ́n fẹ́ yẹ kó gbọ́ because tó mọ̀ pé tó bá ti gbọ́ gbogbo a máa já. Now ẹ jẹ́ ká wo gbogbo country tí ìlú yìí ń lọ ẹ jẹ́ ká wo gbogbo àwọn countries yẹn ẹ jẹ́ ká sáré wo àwọn countries yẹn ó ń lọ sí many countries across the globe many countries ní airport yìí ló connect àwọn èèyàn tí wọ́n travel lọ sí different places tí wọ́n lọ káàkiri. Now wọ́n lọ sí Dublin, Malaga, Bilbao, wọ́n lọ sí London, Bucharest, Dar es Salaam, Paris, Abu Dhabi, Belgrade, Dakar, Dallas, Athens, Birmingham, Moscow, Manchester, Sharjah, Sarajevo, Algeria, ń lọ sí Detroit, Austin, New York, Barcelona, Sydney, Stockholm, Oslo, Tallinn, Toronto, kódà ń lọ sí Lagos, ń lọ sí Luxembourg, ń lọ sí gbogbo ìlú tó ń lọ yẹn these are the reason why táwa ṣe sọ pé no a lè continue pẹ̀lú wọn Nàìjíríà kò possible a gbọ́dọ̀ exit torí pé tá a bá exit wọn Nàìjíríà wọn Nàìjíríà fúnra rẹ̀ is a crime scene for humanity and that is the reason why Yoruba nation is the solution. Yoruba nation is the answer. Yoruba nation is the key to the success. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run a ṣèṣe fún wa. Koiki Media live from Istanbul airport bringing the world closer to your doorsteps.